ẹkú akitiyan bẹ́yẹn bá ń kọrin tí ọ̀bádùn yóò fẹ́ tí ara ẹ̀ gbọ́ àwọn èèyàn sẹ́ndì so Mrs. Olúṣọlá Yusuf múra obìnrin ni mi lè fóbìnrin lésì àmọ́ dádì wọn ológun dúdú Olúṣọlá sọ ní sọ̀rọ̀ pé ológun dúdú ti ṣe part 1 ológun dúdú ṣe part 2 yóò ṣe part 3 àmọ́ iye part tó ológun dúdú ṣe ológun dúdú kò sí iye part tẹ̀ ṣe lórí Àgbàlá Gabriel ẹ máa lulẹ̀ ni ológun dúdú if you do 100 parts you are want to lulẹ̀ if you do 1 million parts you are want to lulẹ̀ or better ológun dúdú or better don't talk anything about Àgbàlá Gabriel and Suebebe and others. Ẹjọ́ ṣe ìbọn mi yẹn correct. Ológun dúdú báwo? Àlìbẹ́ẹ̀tù mọ̀ bù níyì bìríkì yàdúmù oríṣọ́ọ̀ṣù ilé tá a bá fi tọ́ mọ ìrìn ní òwò. Gbogbo ilé gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ti fi rọ́ọ̀sì foundation rẹ̀ ẹ̀mí rí ológun. Òfò níjọ́ kejì ọjà. Àní aláàlúbà yìí ni wọ́n lé ara mú bá yìí nù. Àfáà ni mí. Confirm. Wàláhì àfáà ni mí. Àfáà tí mo dẹ̀ ń fi ọwọ́ gbẹ́ ẹran tí ì ṣẹ́gun. Mi ì dẹ́ ẹ̀sọ́ lóòrùn àfáà. Àmọ́ inú ètò ìgbésí ayé mi, ara mi kó àbòsí. Mo dẹ̀ sí jẹ́ àbá mi ìsáfà àti mi ìpará. Torí pé ọba tó ní mímbà mi ṣètò ayé mi. Mo rí Olúṣọlá Yusufu, ó ní tí mo máa jẹ ni mò ń wá. Mrs. Olúṣọlá àparọ́ o. Ó kálukú náà wá tí ó jẹ ni o. Ọlọ́run méjì àpàdé tí ó jẹ o. Kápọ́ ti yẹn o, that is true o. Òótọ́ ni o. Bíríkìlà náà wá tí ó jẹ ni. Káfíńtà wá tí ó jẹ ni. Ẹni ó fi Nàìjíríà lẹ̀ tó kọjá lọ ìlú èbó. Ìtí ó jẹ ni wá. Àwọn àfáà náà ìtajà là wá pásítọ̀ ìtajà là wá dírẹ́fà ìtajà là wá ọlọ́kadà ìtajà là wá ọlọ́mọdé àpàdé ntí ọ̀jìá. Àwọn ọmọ bàbá Suebebe wọ́n tún mi kọ́kọ́rọ́ báyìí pé kọ́kọ́rọ́ lé bàbá àwọn rèé fúnra ara wọn ni wọ́n lọ sílẹ̀kùn Fẹ́mi àbúrò ní sí ọ. Ọlọ́wọ́ wọlé tó ṣe yìí tó dùn díàbò sí kẹ́nìkan wá ló lọ ọ̀rẹ́ bàbá yín lọ́sàn-án gẹ́ nísìn ọ̀rẹ́ bàbá yín tó lóun àti bàbá yín jọ ń bọ̀ láti ọdún yìí tí ò dá yín mọ̀ dey play Yorùbá level. Kò sẹ́ni falábòsí Alhaji Ahmed Adesina àbúrò ní sẹ́yìn. Asọ́limula ayẹsẹ́dù anábìgẹ́ ní gbogbo alábòsí òní ṣeríire. Mrs. Olúṣọlá kẹ́ni mò ń ṣépè ní mi ì ṣépè wàláì mi ì ṣépè èyí tí mo sọ mo ní gbogbo ẹni tí bá ní Àgbàlá Gabriel lára mo lọ́nà máa ní lára èyí ò kì í ṣépè. Ókè yìí náà ẹ̀wọ̀n dáàdi ìwọ̀n ológun dúdú yìí nìsín ẹ̀wọ̀n dáàdi ìwọ̀n ológun dúdú wọ́n àrí kankan wọ́n kà bọ́ọ̀dì bí èkété ìyẹn ló ń fi dá wa lójú pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ láti ẹjọ́ yìí ọ̀rọ̀ àbòsí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ológun dúdú nìyẹn. You are too already dozen vocabulary. You are too already dozen vocabulary. Àwọn ọmọ bàbá Suebebe wọ́n ti kọjá lọ sílé bàbá wọn lánàá wọ́n dẹ̀ ń roko. Wọ́n sílẹ̀kùn lé bàbá wọn. Wọ́n lọ tún sáré bàbá wọn ṣe. Wọ́n fi yàrá bàbá wọn wá. Wọ́n fi dọ́kúmẹ́ǹtì ẹ̀ wá. Dáàdi wọn ológun dúdú. Ẹ bóde kẹ́ ẹ wá ṣe pàtì tírì. Kẹ́ ẹ jẹ́ gbọ́rọ̀ rán tẹ́ fẹ́ wí. Kún làmọ́ àwòkọ̀dún náírà lèlè àríbì. Àti fún àkùn lọ. Ta lẹni náà tó bẹ́ẹ̀ tó lè dojú ogun kọ lọ́hùn. Ta lẹni
náà tó tó bẹ́ẹ̀ tó lè dojú ogun kọ lọ́hùn kò sótọ̀ ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ ní kì í ṣèpè náà àbúrò ní sẹ́yìn ọlálẹ́rẹ̀ adébẹ́rò àbúrò ní sẹ́yìn. àwọn ọmọ bàbá sún bèbè dáàdi wọn lóògùn dúdú torí à ń pìtàn burú torí pìtàn látara pẹ́ lójú tì lójú tì pìtàn burú ọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹjọ́ gbé adó ẹjọ́ tẹ̀lé bàbá Sani Adé ẹjọ́ gbé Ìbàdàn ẹjọ́ gbé Èkó ẹjọ́ gbé kínní kankan ẹ̀ẹ́dá ọmọ rẹ̀ mọ̀ ẹ̀ẹ́dẹ̀gbọ́ para rí ọ̀yá ẹ̀wà kí ẹ̀rẹ́ni sí ẹ̀bùn lówó ẹ̀ṣáájú owó ẹ̀ṣáájú ẹnu ẹ̀ṣáájú orin ẹsẹ̀ ojú ọ̀dẹ̀ tí ó kú tẹ̀ ń béèrè property ṣe é fẹ́ jogún ọ̀rẹ́ yín ni. ààrẹ ti part 3 tẹ́ fẹ́ bóde dáàdi ológun dúdú tẹ́ bá bóde pẹ́ fẹ́ sí pààtì kẹ̀kẹ́ anybody ó dùn tí yín yọjọjọ orí yín lọ. àwọn mẹ́sẹ̀jì kí ni ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ìṣòro ẹ̀sìn ṣe ìṣòro tá a fèsì Nàìjíríà gẹ́gẹ́ sọ̀rọ̀ ìjẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà sí lọ́yà mójútó. sọ̀rọ̀ ètí ń bẹ ìṣòro tá a fèsì Nàìjíríà abọ́ ọ̀rọ̀ ìsìn ara ní 3,000 ẹ̀dẹ̀ nígbà Nàìjíríà lé ẹ̀yin lẹ bọ́ọ̀dẹ ẹ̀yin lẹ jà fún mẹ̀kúnnù ìjà wo ni ìjà ẹ̀rẹ̀ tẹ́ ẹ̀jà ìjà tẹ́ ẹ̀jà tó yẹ pé gbà náà nìkan lé ológun dúdú ẹ wo ẹ bọ́ọ̀dẹ náà tẹ́lẹ̀ fẹ́ sí part 3 sábà part 2 tẹ́lẹ̀ ẹsẹ̀ náà wóró wóró lẹ́wí wóró wóró ẹnu alábòsí òkè ń tọrọ. wóró 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 ẹni tó fẹ́ sùn tọrọ tí ò fẹ́ parọ́ ṣé lágbájá ni mò ń ṣe ibòmí ẹ wọ̀sọ̀ dúdú ẹ dàsọ bójú kí ló dé tẹ̀yìn ò lè bọ́ọ̀dù kẹ́ ẹ sí ojú yín báyìí kẹ́ ẹ já yín orí bí wọ́n bá ṣe rere ara kì yóò yá ọ àmọ́ gbogbo ẹni tí ọba ti parọ́ tí ó ṣàbòsí abẹ́ ẹ̀lẹ́kùn ni ó ti máa dún àbí kó máa dún lábẹ́ bẹ́ẹ̀dì why you back your face àbí bọ́ọ̀lù ẹ̀yin olóyìnbó ti máa ń wí. ọlọ́lẹ́rẹ̀ ọláwọ̀yí ṣe Yàyà Gàmbàrí wà dáadáa ẹ̀kẹ́yà mọ́ọ̀rẹ́ sún ní ṣe àwọn ọmọ bàbá sún èbèbè àwọn ọmọ náà wọ́n jọ mí lójú o ní ti dáadáa ni o wọ́n jọ mí lójú ni o Mr. ọlọ́lẹ́rẹ̀ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú Yàyà Gàmbàrí wọ́n jọ mí lójú o Yàyà Gàmbàrí wà dáadáa kò sí kankan tó ṣe kúlìlẹ̀ akọ̀wọ́lẹ̀ òkànnà mú rọ̀ wà qala Rasulullah sallallahu alayhi wa sallam bàbá ológun dúdú Ànábì ní ẹ sọ òdodo sallallahu Rasulul Karim Muhammad ní ẹ sọ òdodo bó ti wo kóró tó alábùkù ní ṣáàrí tẹ bá jẹ́ kí àwọn kan gà yín ẹgbẹ́ ológun dúdú táwọn kan bá lọ tí ìjẹ́jẹ́ pé ẹ jáde pàtírì wàhálà ẹ lulẹ̀ yóò jọjọ orí yín lọ ẹ máa bójú ara yín jẹ́ fáínálì. àwọn ọmọ bàbá yẹyẹ yìí ọmọ bàbá sọ bẹ̀bẹ̀rẹ̀ o
àwọn ọmọ bàbá sún ẹ̀bẹ̀bẹ̀ rẹ̀ wo àwọn ọmọ bàbá sún ẹ̀bẹ̀bẹ̀. àwọn ọmọ bàbá sún ẹ̀bẹ̀bẹ̀. sáfìsì ní ẹ má bínú torí Ọlọ́run àwọn ọmọ bàbá sún ẹ̀bẹ̀bẹ̀ wọ́n ti sọ̀rọ̀ sókè Fẹ́mi ti sọ̀rọ̀ sókè àwọn àbúrò rẹ̀ ti sọ̀rọ̀ sókè ẹ bóde kẹ wá sí pàtírì ẹ̀yẹ bóde tẹ́ bá tó bẹ́ẹ̀ náà Ológun Dúdú ẹ bóde ìtẹ̀bálẹ̀ fẹ́ sọ pàtírì ẹ bóde tọ́lá wọn kẹ́ ń gà yín tẹ́ bá ṣe tírì tẹ́ wá ṣe 4 ẹ wá ṣe 5 ẹ wá ṣe 6 ẹ wá ṣe 7 ẹ mẹ́rin pé kò sí kankan tí máa gbẹ̀yìn alábòsí tó kọjá àbùkù wọ́n ní ìwọ̀ ọ̀fẹ́ ẹnu bọ́ọ̀lù ti sọ lówó rẹ̀ sí olóhùn ọ̀dọ̀ tí olówó òun bujú ẹ̀jẹ̀ òun tún fi ṣẹ̀sìn Fẹ́mi rèé o Fẹ́mi rèé o. nígbà gbogbo ayé àìnípẹ́ mo fi ọpẹ́ pàtàkì fún Ọlọ́run tó dá ayé. Fẹ́mi rẹ o àkọ́bí bàbá sún èdèdè rẹ o. sáà tí mo wà láti rí opportunity ṣe irú nǹkan báyìí gbogbo ẹ̀yin aṣèbàjẹ́ kò sí tẹ́ bá ń ṣèbàjẹ́ ọmọlàkejì ní mo dúpẹ́ pé ẹni tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ iwájú ló wà kò sí lẹ́yìn. ṣé ẹgbẹ́ tí Fẹ́mi wí sà ọmọ ọ̀rẹ́ yín ó ní gbogbo ẹ̀yin aṣèbàjẹ́ tẹ́ bá ń ṣèbàjẹ́ ọmọlàkejì yín ẹni tẹ́ ń ṣèbàjẹ́ rẹ̀ iwájú ló wà mélòó lọ́jọ́ orí Àgbàlá Gabriel lẹ́gbẹ̀ẹ́ bàbá Ológun Dúdú tí ìbá ṣe pẹ́ lójútì ẹ̀ ń àtàkì ọmọ yín Àgbàlá Gabriel ẹ̀ ń bínú oríire irú eléyìí ẹ ti gbàgbé kọ́lọ̀ ńlọrọ̀ ṣẹ́ àlọ́rọ̀ ẹ̀sìn kọ́ lè ti ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ẹ bóde kẹwàá ṣe pàtírì ẹ̀yin àti tani níwájú tani Yorùbá lẹ́bù ẹ máa gbọ́ o. So let me introduce myself. Hi, Oluwafemi Adewumi. I'm the first son of Dayo Adewumi, which is. Ọ̀kàrẹ̀. Ọ̀rọ̀ tí àwọn ní. Ẹ jẹ́ má bá mi sí àpúrógámù yìí. Ilé bàbá wọn fún wọn properties wọn Àgbàlá Gabriel ló jẹ́ níwájú ọba tá a pè jẹ́rìí irọ́ bàbá yẹn ò bọ́ ẹsẹ̀ lé property ní property. Ọ̀kàrẹ̀. Wọ́n ní wíìlì bàbá. Everything from the documents. Ó sóríire. So, dúpẹ́ kọ́kọ́rọ́ lélele. Sẹ́ẹ̀rí kọ́kọ́rọ́ lé ní Fẹ́mi fi hẹ́yìn dádì wọn Ológun Dúdú. Dádì wọn Ológun Dúdú ọ̀rẹ́ bàbá sún ẹ̀bẹ̀bẹ̀ tẹ́ ń bóde tẹ́ ń yákàyákà ọ̀rẹ́ yìí. Sàkájà náà ẹ̀ ń yákàyákà. Ìgbà kan ohun tí yóò lábẹ́ bíríìjì ló sòdì ẹ wá tìlú èbòdé ó wá lẹ́yìn náà làwọn ń retí ẹni ohun tí yóò aráàlú èbó ní ará Nàìjíríà wá ń retí pò ní ọwọ́ yanjú ẹ̀ kí wọ́n láṣeyọrí tẹ̀sí lórí ẹ̀ ẹ máa gbọ́n tí Fẹ́mi wí ọmọ àlùbáríkà. ṣe nínú gírèmù bàbá a fẹ́ ṣe kíní ojú gírèmù ẹ̀ láti jẹ́ kó wà òkè so that kí ọ̀ṣọ̀rọ̀ kó má pa ojú orí wọn jẹ́ so kò sí anybody tó sì zogun ilé sódòdó èmi tí mo jẹ́ president tí mo jákọ̀ bí ẹ̀ kọ́kọ́rọ́ lérè lọ́wọ́ mi so gbogbo dọ́kúmẹ̀ntì wọn lọ́wọ́ nínú ilé so ìyẹn ò ṣe nǹkan tí ó jẹ́ pàtàkì gbogbo àwọn abanijẹ́ ìlérè o ẹjọ́ o. ìlérè o.
bàbá ológun dúdú. ẹ̀jọ̀ ó tó ẹ̀jọ̀ má fún kọjá ilé-ilé o òní pẹ̀lú òkú ọlọ́run fún wọnúlé ayáta láfíà tí ò sí ìṣẹ̀lẹ̀. ẹ̀rí Fẹ́mi ó ṣoríire. sẹ́rí ológun dúdú máa bọ̀. yàrá bàbá nu o ológun dúdú yàrá ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ o. ó rè é. so kò sẹ́ni bọ̀dọ̀ tó wá síbẹ̀ tó sì kọ̀ọ̀kan tó ṣe lé wọn gbogbo ẹ̀yin abanijẹ́ ẹ̀ẹ́dẹ́kun ìbàlórúkọ jẹ́ o. ṣẹ́gbọ́. ẹ̀ẹ́dẹ́ ń sọ̀rọ̀ yìí yàrá kejìlélẹ́lẹ́ kò sí kọ̀ọ̀kan tó ṣe inú ilé náà wà wẹ́ òkè so kọ́kọ́rọ́ lérè lọ́wọ́ mi. sẹ́rí. ẹ̀sìn mi ariwo amáborúkọ olórúkọ jẹ́ o. ẹ gbọ́. àwọn ọmọ bàbá Suwe Bebe ni wọ́n ń sọ̀rọ̀ yìí kẹ́nìkan á máa halẹ̀ pé ológun dúdú ló ń ṣe part 3 àmọ́rún tí ó sọ èyí tí wọ́n ti ń sọ láti ẹjọ́ èwo lójú òótọ́ ewu irọ́ tí ológun dúdú ń kà láti ẹjọ́ yìí èwo lóòótọ́ ń bẹ èwo ló sọ tó dúró sórí ẹ̀ èwo lóòótọ́ ọbọ̀dì àwọn ṣe part 3 èmi tí ẹ̀ fẹ́ mi Ọlásùnkànmí Àkànmú ọmọ bíbí ìlú Ìkirè lẹ́mí o ìlú ẹ̀wú níwìnrí ẹ̀wú filẹ̀ mi fọ̀nà mi ẹ̀wú tí ò ní fàbùjá lẹ́kiri ọmọ Ìkirè ò ní bá dúró nídìí àbòsí sàkátà pàrà báyìí láàṣetọ́ ni tiwa bí tó bá yọ bọ̀lọ̀bọ̀lọ̀ àìsàn bẹ́ẹ̀ ni àwa ni àwí kàkà kọ́lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá yálàyà pọ̀nrípọ̀nrí bàbá ńlá ọlọ́rọ̀ ọ̀sẹ̀. àwí kòkó kọ́lọ́rọ̀ gbọ́ ni wá tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni ọlọ́rọ̀ ọ̀sẹ̀. Ọlọ́run ṣe oore ẹgbọ́délẹ̀. inú lérè pépà lélẹ̀ tó jẹ́ dọ́kúmẹ́ǹtì. dọ́kúmẹ́ǹtì ilẹ̀ wọn nu o. ilé òní bíbá kò sí nǹkan kan tó ṣe òlélẹ̀. dọ́kúmẹ́ǹtì nìyẹn. ṣé àtọ̀ ó wà wẹ́ òkè. Bàbá Ibrahim bẹ́sìgà alan wasala dọ́kúmẹ́ǹtì rèé. ó sì nǹkan tó ṣe this is Olúwafẹ́mi Adéwùmí so gbogbo pé wọ́n ní wọ́n gbé dọ́kúmẹ́ǹtì lẹ̀ irọ́ ńlá ni o ní orúkọ mi ní lókè so kẹ́nìbọ̀dì má bọ orúkọ pásítọ̀ jẹ́ o so mo fiṣẹ́ mi sílẹ̀ láti wá ṣe gbogbo eléyìí ni ológun dúdú ẹ̀kẹ́ sọ tó ẹjọ́ ọ̀dọ̀ tó bá yẹ pé ẹsẹ̀ mọ ọkàn ẹ mọ ẹni tí ń pa fámìlì wa ẹ má máa fi ẹ bá fẹ́ wá àwọn blọ́gà yẹn wá wọn síwájú kẹ lọ máa mẹ́kọ̀ọ́ orúkọ yín ó ní gbogbo. ológun dúdú ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tí Fẹ́mi sọ Fẹ́mi ní ológun dúdú ń tẹ́ ẹ sọ tó ẹ tuntun gbọ́. kò sí kankan tó ṣe. tó wí. kò sí kankan tó ṣe. ẹ máa gbọ́ o. so gbogbo pé wọ́n ní wọ́n gbé dọ́kúmẹ́ǹtì lẹ̀ irọ́ ńlá ni o ní orúkọ mi yẹn lókè so kẹ́nìbọ̀dì má bọ orúkọ pásítọ̀ jẹ́ o so mo fiṣẹ́ mi sílẹ̀ láti wá ṣe gbogbo eléyìí ni. ó sórí rẹ. ológun dúdú ẹ̀kẹ́ sọ tó. ológun dúdú àwọn ọmọ bàbá Suwe Bebe ní tẹ́ ẹ sọ tó ẹnìkan wá ọwọ́ alẹ́gbẹ́ yóò ṣe part 3 àrètí part 3 àrètí part 4 àrètí part 3 àrètí part 4 gbájú orí yín ṣe tó bẹ́ẹ̀ ṣe dàgbà tó lábùkù tẹ́ kò ṣe tó. àfààní mọ iye sílẹ̀ ilé khairan láyà dúmújà wá síyàwó láyà sábà orí fún bẹ́ẹ̀ náà láì wà náà sí. gbogbo ẹni tí bá ti ń ṣe dáadáa béèyàn ọba san Olódùmarè ó san àwa lè so orí fẹ́yàn kúkúrú kéèyàn gígùn èmi ọmọ Àgbàlá Gabriel rí àmọ́ mò ń rí dáadáa tí ń ṣe. kó ṣe lórí pàtì 11 ẹ máa lulẹ̀ ẹ máa gbọ́ Fẹ́mi. ẹni tí ń pa fámìlì wa ẹ má máa fi ẹ bá fẹ́ wá àwọn blọ́gà yẹn wá wọn síwájú
kẹlẹ́ máa mẹ́kọ̀ọ́ orúkọ yín ó ní gbogbo land document yẹn ni kò sí nǹkan kan tó ṣe ó ní what do you see this Adéwùmí Dayọ̀ Súlè Ṣóbèbè so kò sí anybody tó gbẹ́sẹ̀ lógún bàbá wa o so tẹ́ bá rí fake Dayọ̀ tán gbẹ́sẹ̀ lógún ẹ wá lọ síwájú kò ń ṣe títí wa bọ́ sí Ìbàdàn kan lójú ẹ̀ àbúrò mi ni. so orúkọ tèmi ní Ayọ̀ Bámi Adéwùmí ọ̀kan lára àwọn Súlè Ṣóbèbè ẹ̀gbọ́n mi ni àwọn ò barúkọ lórúkọ jẹ́ torí kò sí ìta fẹ́ gbà nínú torí pa fẹ́ jẹun káwá ba ẹni ẹlẹ́ni jẹ́ léèyàn bá ba irú èèyàn bẹ́ẹ̀ jẹ́ ẹni náà ayọ̀ rẹ̀ ò lè dalẹ̀ ohun gbogbo ọwọ́ náà ló wà ẹ má jẹ́ kó rí oṣù olóore ṣe ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ìgbìmọ̀ tẹ́ ń ṣe ìbàjẹ́ lẹ́yìn ẹ lọ jáwọ́ ẹ dẹ́kun ìbàjẹ́ ẹni ẹlẹ́ni jẹ́ kí orí yẹn kó tó máa tẹ̀síwájú kó lè tún lè máa ṣàánú àwọn tó yẹ kó tún ṣàánú tóró ń bẹ́nu bíbélì gan ó ní ẹ̀yin tẹ́ ti rí gbàlà ẹ dìde fún ìgbàlà ẹlòmíràn ẹ jọ̀ọ́ ẹ sinmi ìbàjẹ́ ẹ sinmi ariwo ẹ jẹ́ kí àánú kó tún jáde fún àwọn tó yẹ kí àánú jáde fún ẹ dákun nítorí Ọlọ́run la fi bẹ̀yìn ilé bàbá làwà yìí. kò sí nǹkan tó ṣe lé o kò sí nǹkan tó ṣe lé ilé wà wẹ́ òkè. ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ ẹ ṣàdúrà fàgbàlá Gabrieli kó mọ dàwátì kábíàmọ kó mọ sunkún ọmọ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ Àgbàlá Gabrieli kó mọ dàwátì kábíàmọ kó mọ sunkún ọmọ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ Àgbàlá Gabrieli kò ní dàwátì kábíàmọ kó mọ sunkún ọmọ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ o ẹ̀yin aláṣẹ ìyálàjẹ gẹ́gẹ́ kò ní dàwátì àbíàmọ kò ní sunkún ọmọ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ Àkànmú Wàsíù mi ò ní dàwátì àbíàmọ kò ní sunkún ọmọ. ẹ wo wọ́n gbé sítórì káàkiri ẹnìkan ṣe kíní kan sí Yàyà Gàmbàrí ẹnìkan kò ṣe kankan sí Yàyà Gàmbàrí bẹ́ẹ̀ bá ní tọ́fẹ́sà Wàsíù lórúkọ mi ọgbọ Alhaji Abdul Wasiu ó kọ bàbá mi jẹ́ Gàsálí pọ́pọ́ náà mi ni kó máa dùn fọ́kàrùlù ìlànà ìyẹn àwọn àfà nílùú Àpòmù ìlú Tọ́ládé ìlú Ìkòyí ìlú Tọ́ládé ìlú Ìkirè ìlú Tọ́ládé àná fọ́kàrùlù ìlànà. Ajá ti kọjá ẹran àmúpaléyà ti pẹ́ olóńgìní kọjá ẹran àmúso. Ajá ti kọjá ẹran àmúpaléyà tipẹ́tipẹ́ kò pọ́sibù tí lè yá bá wá dé bẹ́ẹ̀ ya wèrè kò jẹ́ sọ ajá mọ́wájú tá pé ló fẹ́ fi paléyà olóńgìní dẹ̀ kọjá ẹran tí ẹ máa mú sọ kalẹ̀ ẹ̀yin àti ta ni dey play kò sí kankan tó ṣe Yàyà Gàmbàrí kò dẹ̀ sí kankan tí ó ṣe ẹgbọ́n délẹ̀. ṣẹlẹ̀ àtọ̀ ó ní tv wọn plasma tv wọn lélẹ̀ so ilé wọn wà wẹ́ òkè o. fáànù nu. àbánidórúkọ tó ń kẹ́ o kò sí nǹkan tó ṣe lé bàbá ẹrú ṣe wà wẹ́ òkè ó wà wẹ́ ọ̀gá náà. à ń ṣe bó ṣe wù wá nílẹ̀ láti àwa la nílé o. àdá ń ṣe àyíká lọ́wọ́. kò sí mọ̀lẹ́bí kankan tó sọ pé wọn gbé ogún kankan lẹ̀. kò lè sọ́mọ bàbá kankan. tó àwa ọ̀rọ̀ ara wa yíra wa so kò sí àlárin wa o ẹ bá ń wá àwọn followers yẹn wá lọ síwájú. ẹ stop gbogbo ìbàjẹ́ tẹ́. ọmọ yìí ọmọ ńlá làwọn ọmọ yìí ó dáàdi wo Ológun Dúdú àwọn ọmọ ọ̀rẹ́ yín wọ́n ti ní kò sí wàhálà kankan láàrin àwọn ẹ̀ẹ́dẹ̀ ní rí wàhálà nínú ẹbí náà kò sí wàhálà kankan wọ́n ní kẹ́ wá followers yín sọ́nà míì tó ti yé tẹ́ ẹ bá jẹ́ káwọn kan máa tẹ̀yìn Ológun Dúdú yóò ṣe part 2 yóò ṣe part 3 tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe part 10 million ẹ máa lulẹ̀ bí páàtì yóò bá ṣe tó
iná làbùkù àtẹ̀sìn yóò ṣe tó àwọn ọmọ sún èbèbè ní ẹtúsọ ẹni a ní ológun dúdú tẹ́ bá nídìí followers ẹ wá síbòmí ẹ là ń jẹ ìjàgbára wọn lẹjà rí ẹ pọ́ǹtì ìjàgbára méjì ọ̀ mẹ́ta kẹ́ẹ̀dẹ̀dá kóńtò kó bọ́sọ̀ online pé bóyá ẹ̀tọ́ àwọn tó bọ́sọ̀ lọ́wọ́ àwọn ológun dúdú ló jáwọn orí gbà ẹ ń fẹ́ wí dá wàhálà alẹ́ ẹ ń fẹ́ wí bá tẹ̀yẹ jẹ ẹ ń fẹ́ wí báyìí ló kọjá ẹ wí àbòsí dey play. mo ti ń wá ní tí ò lójú tì rí láyé bàbá ìjẹ́ number 1 ọjọ́ àwọn tí wọ́n pẹ́ wọ́n lọ́wọ́ lógun dúdú tí wọ́n máa da aṣọ bojú mi náà ẹ tí kéwì ti ń da aṣọ bojú gbogbo ẹ tí ń kéwì láti ẹjọ́ ìwé ìdá aṣọ bojú wọ́n ìdá aṣọ bojú alábòsí ni máa fara pamọ́ bẹ́ẹ̀ nìkan bá ń tẹ̀yìn tẹ́ pé ọlọ́gidi dúdú ẹ̀sẹ̀ pàtírì bọ́ ìwọ ni bá bọ́ ẹlòmíì tí yóò ṣe láìfù yóò torí yín jáde èmi mo lè jáde lẹ́ẹ̀márùn lójúmọ́ mo ti sọ fún yín ti pẹ́ pé Àgbàlá Gabriel ètò wà lẹ́nu ẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn wallahi Rabbil all the time àmọ́ stand fún ni mo dẹ̀ mọ̀ pé kò ní ṣìṣe lọ́la tó gẹ́ bá ṣe tí ọ̀dà lọ́la máa kọ́rẹ́ tiẹ̀ kúlẹ̀ lákọ̀ wọn náà ọ̀ká náà mú rọ̀ àmì ètí bẹ́ẹ̀ yìí kí lẹ tún ní kó ṣe kí lẹ lágbàlá ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ lágbàlá ṣe o kí lẹ sọ pé Àgbàlá Gabriel tún ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ lágbàlá ṣe o tẹ́fí rojọ́ rẹ̀ lẹ́yìn tẹ́fí ń pariwo kárí ayé òkìkí kì í payẹ lẹ́kọ̀ọ́ òkìkí kì í payẹ lẹ́kọ̀ọ́ dámi ariwo òkìkí kì í payẹ lẹ́kọ̀ọ́ òkìkí ọ̀run rí Alhaji Sikiru Ayinde Barrister mo fẹ́ yá ohun bàbá yẹn mo ní kí lẹ pa Àgbàlá Gabriel tó ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ lágbàlá ṣe o kí lẹ lágbàlá Gabriel tó ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ lágbàlá ṣe o tẹ́fí ń rojọ́ rẹ̀ lẹ́yìn tẹ́fí ń pariwo kárí ayé kíkí o kì í payẹ lẹ́kọ̀ọ́ kíkí o kì í payẹ lẹ́kọ̀ọ́ dámi ariwo kíkí o kì í payẹ ẹ lọ sinmi mùsùlùmí ẹjẹ kọjá lọ mọ́sálásí ẹjẹ kírun kọ́ọ̀dẹ̀ láàánú ọmọlàkejì ẹ àti mọ́ni ìdákàtúrọ́ fún mi èyí tí bá ń bẹ lọ́wọ́ rẹ dèédé ní ìwọ náà bá lágbára àti sànú fún sànú ẹ̀ bó jẹ́ kìrìsìtẹ́nì sànú ọmọlàkejì. Sànú ọmọlàkejì kí là ń bá kiri ọ̀rọ̀ àánú ò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn èmi kọ́ ni mo lẹ̀sìn ẹ̀yin kọ́ lẹ ní ìwọ kọ́ ló ní Olódùmarè ló ní ẹ jẹ́ n sọ̀rọ̀ ọ̀kan fún yín lálẹ́ yìí o anybody àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe àtẹ̀ntì òsè kankan ẹ jẹ́ n sọ kankan fún yín lálẹ́ yìí o kò sí nǹkan kan tẹ́nì kankan lè ṣe tá a fi lè ṣe lọ́hùn let me tell you fact lọ́jọ́ tiẹ̀ sílẹ̀ kò sí nǹkan kan tẹ́nì kankan lè ṣe tá a fi lè ṣe ọlọ́hun kò sí ọlọ́hun ọ̀dà kó tẹ́ẹ̀pẹ́ gbòkú ẹ̀ ọlọ́hun nígbàdúró tí màálù ọjẹ kò níyàwó tẹ́nì kankan gbà kò ní dúkìá tẹ́ẹ̀jogún nǹkan kan tá a lè ṣe tá a fi lè ṣe lọ́hùn sí. ara wa láṣẹ tá a fi ṣe lọ́hùn ìbínú ara wa lápàdé tá ìpàdé ìbínú ọlọ́hun
ìbínú ara wa láàrin láfi rí ìbínú Ọlọ́run ẹ má dẹ̀ jẹ́ kí n tẹ̀yìn kò sí kankan tá a lè ṣe tá a fi lè rí ìyọ́nú Ọlọ́run ara wa náà ládùn nínú tá a fi rí dùnú Ọlọ́run lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé àbíbúlì àhíkà máa tún ìbúlì nafsi ntọ́ ọba fẹ́ fúnra rẹ ni kò fẹ́ fọmọlàkejì ẹ wáyé kí ló tẹ̀ fẹ́ kọ́ ikú wọn gbẹ́ kótó aburú fún yín tẹ̀yìn gbẹ́ kótó ọ̀nà fọmọlàkejì ẹ̀yin lẹ́ máa jì sí bẹ́ẹ̀ yẹn náà ẹ máa jì sí bẹ́ẹ̀ yẹn náà. Alukurani ọ̀rọ̀ Ọlọ́run Olúwa ní inna akramakum inda Allahi atqakum ẹni tó jẹ́ ẹni abiyì lọ́dọ̀ Ọlọ́run lẹ́nu tó bá bẹ̀rù Ọlọ́run ìwọ tó bá bẹ̀rù Ọlọ́run lọ́la àánú ọmọlàkejì ìlú òyò tẹ́tọ́ ọmọ ronú pẹ́lú mi ò tí ì jẹ́ ọlálẹ́kẹ̀ẹ́ mi àkẹfẹ́ búṣẹ́rì àbámùtìmọ̀yìn ọmọ ọlámi ní wẹ́ẹ̀tì ẹni ìbẹ̀rù Ọlọ́run bá ń bẹ lára ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ní òsínmọ̀ sọ yẹ kápẹ́ wọn bá orí èèyàn lọ́wọ́ àfà sáyé tá a fẹ́ mọ kẹ́lẹ́ yìí nu àfà tó yẹ ká sunkún dọ́dọ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ dẹ̀rín wọ́n wá ń borí èèyàn lọ́wọ́ àfà tẹ́ bá bẹ̀rẹ̀ pé torí kíni yóò ní torí ọ̀la orí tí ò wúlò fún lórí tí wọ́n lọ fẹ́ fi ṣẹ́gi ọ̀la dey play abó ti sẹ́ni ọ̀ya wèrè kẹ́yìn ni wọ́n wá ń bá odidi èèyàn ní ṣọ́ọ̀ṣì pásítọ̀ pé pásítọ̀ rí èèyàn mọ́lẹ̀ tẹ́ bá ní torí kíni pásítọ̀ ní o pè torí ọ̀la sáyé ẹ̀sìn tá a ṣe ni. Kò wá síbi tá a ti lè bá àmọ́ nẹ̀mọ́ ìfàyàbalẹ̀ ọ̀dà bí Yorùbá wá ń kírun tí ò kú mọ́sáàsì tí ń gbàwẹ̀ tí ò sínú. Tí ò sínú tí ń gbàwẹ̀ tọ́jà àbójú kú mọ́sáàsì ọwọ́ ń borí èèyàn lọ́wọ́ ẹ̀ ọwọ́ ń bá pé èèyàn lọ́wọ́ ẹ̀ wọ́n wá rí pọ̀ ní pààyànlẹ́kúnjayé wọ́n wá ń bá ń di jìbìtì ẹjọ́ ṣé mùsùlùmí ní sáfà ni tí ẹ bá jẹ́ pásítọ̀ ti pé lórúkọ Jésù bàbá ò Olúwa di ọmọ rẹ mú tí ń làákùn tó kún bọ́lá rẹ̀ tí dẹ̀ pààyànlẹ́kúnjayé tẹ́ bódìdí èèyàn nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ tí ń rì mọ́lẹ̀ ṣé kìrìsìtẹ́nì nìyẹn àwa rí ẹnìkan tọ́lọ́ ń dìmú tó dẹ̀ ń ṣàánú tọmọdé tàgbà àwọn dìdìrì kan jẹ sọ pé Àgbàlá Gabriel sọ ló lówó tí ń fún yẹ wèrè ń sẹ́yìn ni ẹ̀yà wèrè ni. eba dírẹ́dì ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà ìwọ náà bóde kó ní káwọn èèyàn dáwó fún ọ kó ọ̀pọ̀ fẹ́ sàánú èyí tó bá rí gbà. ìmísí Ọlọ́run ti ń bẹ lára rẹ̀ láyé fi dojú oore kọ́. Ìmísí Ọlọ́run ní ń bẹ lára Àgbàlá Gabriel yóò pé ẹyẹ ìyá yìí ó ní diabetes ẹnìkan yìí ìkéyọ lẹ́yìn ẹ̀ gbogbo tá a nídìí lẹ́ni 10 million online ayé ó sì dájọ́ fún ẹ̀yin wèrè kan wá sọ pé sóun ló lówó sì bá bá tiẹ̀ ló lówó àbí yẹ ló lówó ìwọ náà bóde ṣé bó o ní tẹ́lẹ̀ sọ́bẹ̀ kan ìwọ náà tẹ́lẹ̀ síra rẹ lójú kó o wá sọ yìí kó o ní ìdí 500,000 bóyá ọ̀rẹ́ ni fún ọ. aláwọ̀ dúdú ẹ sáré ibi tó ga báyìí ẹ wà lọ mẹ́sìn nítorí jìbìtì nítorí àbòsí nítorí ìkà nítorí inú níbí ni ẹ wò ó kálukú ti gbọ́ àṣírí yìí ti tú ànálẹ̀ rí yẹn ṣe tọ́jà pé tẹ́ bá ti bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́ ẹ lọ́pọ̀ mẹ́sìn ni kẹ́ ẹ lè ráàyè bá tiẹ̀ jẹ́ kọ́ jẹ́ mọ́ lákòdínùkún wàníyà díìnì ìtọ́nàmbá ẹ̀rọ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ kí n ṣe tèmi táǹfààní ká wúlò fúnra bá dé ká ṣàǹfààní fúnra wa.
Mo Bank, Mobi Bank, message yín ò yé mi o. Àyùbá. Ojú ti tì wọ́n. Adé ẹjẹ́ ká ní ìfẹ́ ara wa. Answer ti tá ń lò yìí. Àtàfà àtọmọ kéwú. Jàmẹ́, àwọn tí wọ́n ṣe wọ́n kírun wọn lọ ṣọ́ọ̀ṣì. Àwọn tí wọ́n ṣe answer tí wọ́n kírun wọn lọ ṣọ́ọ̀ṣì. Wọ́n kírun wọn lọ ṣọ́ọ̀ṣì. Kí wọ́n tẹ̀lé sí lọ́kẹ́ fún okay 3310 thank you jàre. Ẹ̀tẹ̀ ẹ̀yin náà tẹ̀ lọ́kẹ́ ẹ̀yin sójú kó o béèrè 50,000 péré bọ́yọ̀ rẹ̀ ní fún ọ 50,000 péré béèrè. Ọlọ́run kò wọlé àkọlé àlùkùránì Ọlọ́run ní faburú sẹ́ni kankan ló wa ọlá abọ́lọ̀ ṣe tó lú ọlá rẹ̀ ọlá máa ń ṣe Allahu la quwwata ọlá máa ń ṣe Allahu la quwwata ọlá máa ń ṣe Allahu la quwwata illa billahi aliyyil azim ọlá máa ń ṣe Allahu la quwwata illa gbogbo ẹ̀yin aláàánú mo kí ìyàwó ìyàlájẹ́ àwọn olóríire kan wọ́n rán ìyàlájẹ́ sí mi èmi ò wí mi sábì sólóore. Bẹ́ẹ̀ ni àti bọ̀tà alábòsí ò lè dà ìyálájẹ́ àbúrò ní ṣe yí o àwọn tí wọ́n rán ìyálájẹ́ sí mi ìyálájẹ́ ti jíṣẹ́ o wọ́n ní kí ìyálájẹ́ ó bùn mí ní 50,000 naira that is wonderful wàláhì ìyá yẹn dẹ̀ jíṣẹ́ wọ́n pè mí ọlọ́ba mi sẹ́yìn lẹ́sùn olóore o mọ́dà ìlàmú ẹ̀fọn tọrọ ẹ̀fọn kọ́bọ̀ yìí wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ̀dí láìláìlá kò sínú plan mi ní mi fi lé dá sọ́ọ̀bù ni mo fi ń wí ọlọ́mọdé dààmú sí wa ọlá abọ́lọ̀ ṣe tó nú ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ṣe tó nú agbára rẹ̀ ọlá máa ń ṣe Allah la quwwata illa billah. Bákan náà ètò lórí ọ̀rọ̀ mọ́sálásí wa àwọn ìkéde tí ẹ̀ sanwó fún ìwọ tó bá nídìí ilẹ̀ torí tọ́lá ìtàdébà máàmà gbìyànjú kó jẹ́ àjẹsẹ́kù o àwọn ilẹ̀ tí ò má bòsí dání wàláì tí ò mú àbòsí dání tó bá nídìí ilẹ̀ sọ̀rọ̀ mi yé pẹ̀lú ògo tọlọ́run àǹfààní wà fún san díẹ̀díẹ̀ 2 million ní Lẹ́kì Ògùn state ní Ìjẹ̀bú àǹfààní wà fún san díẹ̀díẹ̀ o lè sanwó lẹ́ẹ̀mẹ́ta tí o bá ti ní ju àárín olóṣù mẹ́ta lọ. Hi guys, the Diaspora City Ekpe is still selling fast. Guess what? Here's the face of the new homes and properties. No place like home. Àjò lè dàbí ilé. Yes. Tẹ́ ẹ̀ bá rí ìrìn àjò èèyàn ní láti wálé. Tẹ́ ẹ̀ bá dẹ̀ fẹ́ wálé náà ó ní láti dé síbi tó tutù. Ẹ̀wá àbí nígbà tá a lọ ṣiṣẹ́ iṣẹ́ táàtùn máa dé sílé. Àgbàlá Gabriel ní sọ̀rọ̀ yẹn o. So irú àdúgbò yìí, this kind of community, this kind of area is very good. Ó dẹ̀ wà peaceful. Fún ẹ̀yin tẹ́ ẹ ti rìnrìn àjò lọ. Ẹ̀yin ọmọ Nàìjíríà àtẹ̀yin tẹ́ ìṣọmọ Nàìjíríà gan so tẹ́ ti rìn àjò lọ tí ẹ fẹ́ kọ́lé sí Nàìjíríà pàápàá sí ìlú Èkó kí lẹ tán wá káàkiri come to Ẹ̀pẹ́ Ajẹ́bọ̀ Ẹ̀pẹ́ Ajẹ́bọ̀. Diaspora ló wà bẹ́ẹ̀ Àgbàlá Gabriel ti endorse so the new homes and properties àwọn ni wọ́n nílẹ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní acres tó báwọn yẹn ti ń ra o wọ́n dẹ̀ ti fẹ́ mú tán gan. Àwọn èèyàn ti ń ra rẹpẹtẹ. Electricity supply there will be Water supply. So water supply ó wà ńbẹ̀ àwa dẹ̀ tó fọwọ́ ẹ̀ sọ̀yà kò wọ́n ṣé ká sọ yẹ. Ẹ má jà wọ́n tán. Ká má jà wọ́n tán ọ̀dà yìí tẹ́ fẹ́ mọ yẹ so ẹ máa lọ sórí DM nọ́mbà tẹ̀ ń wò yẹn so ẹ rí ànúgbà èyí náà wá ní ilẹ̀ kan tàbí méjì ń bẹ̀
very very peaceful. Ó béèrè pé báwo ló ṣe fẹ́ rí àdírẹ́sì díẹ̀ mú nọ́mbà yẹn rèé. Kàn sáwọn àjọ yìí àwọn nọ́mbà tí ń bẹ lára tó ń wò yẹn inshallah rahman pẹ̀lú ògo tọ́lọ́hun bẹ́yẹn nídìí ẹ̀ka bó nídìí plot àwọn eléyìí wọ́n fi ara dé yẹn ọgbọ́miyé àtẹ̀ní jogún ọkọ̀ ọmọ ní jogún ilé o bẹ́yẹn bá ń gun ọkọ̀ 300 million kò tí ì sínú oríire bọ́jú yàrá kẹwọ́n náà gbìyànjú kò ní ọlọ́run ṣe nírọ̀rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa yóò dẹ̀ bù wá láṣìírí lórí ètò mọ́sálásí wa a kí àwọn tí wọ́n ń náwó sí ọlọ́run o ọlọ́run ní fi ń sílẹ̀ bákan náà ìkúnlọ́wọ́ lórí ilé ọlọ́run ìkúnlọ́wọ́ lórí ilé ọlọ́run لينفق ذو ساعة من ساعته الله أكبر أكادنا بنا لا تزادون Ogutalama, God bless you, sir. Aburo ni saying, First Bank account 30 38 98 08 67. Account number one here. Kí bàbá mi Démọ́lá Támọ̀lá bàbá àlùbáríkà Ọlọ́run ní faburú sẹ́yìn o ara àwọn aládùn tí Ọlọ́run lára wa nu Démọ́lá Támọ̀lá ọlọ́mọ́ra yín láre bá ń fi lọ́kàn balẹ̀ àgbáyé ọlọ́mọ pè ní tìyà ara àwọn tí ẹ nífẹ̀ẹ́ òdodo nu account number yẹn lẹ́wọ̀ yẹn First Bank account 30 38 98 0867. Abẹ́kọ́lọ́ ọba ní blaster mẹ́sàsí yẹn ẹ̀yin náà lẹ́kàn adẹ̀sọ́gẹ́tì yẹ Olúṣọlá Yusuf ẹnì kẹ́kọ̀ọ́ ọ̀rá màálù fún mi o Mrs. Olúṣọlá ẹnì kẹ́kọ̀ọ́ tí ra màálù fún mi kọ́dà wá jẹ́ ẹni tí ọ̀rá màálù bùn mi kọ́dà kọ́dà jẹ́ ẹni tí ọ̀rá mọ́tò bùn mi. Mo ní Jeep Highlander ọ̀sàrà tí mo ń gùn mo ní di Corolla mo ṣe correction fún Olúṣọlá ni o torí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ sóòtù Olúṣọlá ń ṣe. Thank you sir káàtì yẹn rẹ sà. Mo rí ọ̀pọ̀lọpọ̀ sóò tí Olúṣọlá ń ṣe tó bá náà ti ṣe sóò báyìí àfọ oníláwà níyẹn tí ẹ ra màálùú fún wọn ẹ ra màálùú fún mi èyí tí wọ́n rà fún mi ju màálùú lọ wọ́n bá ń kọ́ ní Ọlọ́run ìyẹn ni ẹ máa bá ń wí Mrs. Olúṣọlá Yusuf àbúrò ní sí ẹ fún mi ọlọ́àpẹ̀lẹ̀ alukuran wọ́n ẹ tí ì ra màálùú oríire tí ń bẹnu ayé mi kọjá màálùú. Wọ́n bá mi kọ́ mọ́sáàsì wọ́n dẹ̀ kàn wọ́n so ilẹ̀kùn ẹ̀ wọ́n wá tún fẹ́ bá mi blast ẹ̀ báyìí á dẹ̀ ṣe wíńdò rẹ̀ Mrs. Olúṣọlá Yusuf yẹn ni ọmọ bá mi wí 300,000 tá ń pariwo I say my wife he dance me ìyàwó mi gẹ́gẹ́ Ajíbíkẹ́ Abẹ́ní òun ló sẹ́ni 300,000 nígbà tá a fẹ́ ra igi mọ́sáàsì. Òun ló sẹ́ndì 300,000 nígbà tá a fẹ́ ra gímẹ́sáàsì tá a ní 850,000. Mrs. Fúnmilọ́lá má dẹ̀ dààmú sí ìyá náà láíláí. Mrs. Fúnmilọ́lá owó rẹ̀ ní kí n fẹ́ tó 250,000 lẹ́yìn tó ra bọ́ndì páànù 8 fún wa. Olúṣọlá Yusufu 300,000 wọ́n èbú fún mi lówó. Even
tí yẹ bá tí kápẹ́tà lajẹ ló fẹ́ fún mi ní nǹkan àgbẹ̀lẹ́ ò lè ronú pọ̀ fẹ́ fún mi 500,000 yọ wà kẹgbòógì ni bóyá bí kò bá ń ra Corolla ọgbọ́n mi yé ọ̀fẹ́ sà tọ́ni kébà ìbùfẹ́ fẹ́ sà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ya wèrè torí náà gbogbo ẹ̀yin olóríire abẹ́ blast àmọ́sáàsì yìí kí mi ti ṣe Olúṣọlá Yusuf kó tún lè ba láǹfààní àti bá ń gbé síta account number nìyẹn ilé Ọlọ́run ni ilé Ọlọ́run àtòtẹ́ akàn láàrin oṣù kan wàláì ilé Ọlọ́run gbogbo tọ́lọ́run bá fún wọn náà ìwọ náà fi kúnlé Ọlọ́run mo fẹ́ ká blast àmọ́sáàsì ká kó gíláàsì ẹ̀ sí pátápátá lóṣù tá a fẹ́ mú yìí káwọn olólùfẹ́ mi káwọn èèyàn mi kálẹ̀ tó rí sọ pé wọ́n tó ti bá kọ́ mọ́sálásí o wọ́n ti bá rẹ̀ o wọ́n ti bá kó gíláàsì sí o wọ́n ti kó táìsì sí o wọ́n ti. Nàìjíríà bọ́jẹ́ pọlitíṣà náà ni bẹ́ẹ̀ ni kaba jẹ́ mùsùlùmí tí ń díje ara wọn wèrè kẹ́ wọ́n mọ̀ pé ẹ má dìbò fún mùsùlùmí o kìrìsìtẹ́nì náà dìbò fún o bẹ́ẹ̀ ni kaba jẹ́ kìrìsìtẹ́nì tí ń díje àtúrà wọn wèrè kẹ́ kì í ṣe mùsùlùmí àlẹ́ dìbò fún kìrìsìtẹ́nì kí lẹ̀ ń bá kiri kí ni sọ̀rọ̀ yín sẹ́fí gbogbo alájọ kẹnu àlùkùrìyàn olúwa ní ìrìn ànẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam innaka la tahdi man ahbabta walakinna Allah yahdi man yasha olúwa ní ìrìn ànẹ́bí ó lè pẹ́ kẹ́nìkan fagídí di mùsùlùmí o ẹni Ọlọ́run bá fẹ́ sọ di mùsùlùmí fúnra Ọlọ́run ni ó sọ dà àyà Quran ni sẹ́bẹ̀ ká kí lẹ́wọ̀ ayé wèrè torí ẹnìkan sí ẹ bẹ́ẹ̀ péye sojú àná ẹ̀sìn gẹ́ ọmọlúwàbí sọnù láàrin yín lára yín ẹ fẹ́ fún ewúrẹ́ lóúnjẹ ẹ mú kùmọ̀ dání ṣé ewúrẹ́ wá ya wèrè ni olóògbé ìgbàdo dání ó fẹ́ fún ẹdìẹ ó tún kú ẹdìẹ lóṣooṣù ọwọ́ ọwọ́ á ní kò dùn kọ́ jẹ́ gbàdo sọ̀wọ́ ó ponú bíi tiẹ̀ sọ̀ponú bíi tiẹ̀ torí náà ojú òní tì wá ẹjọ gbogbo ẹ̀yin olóríire mo fẹ́ ká blast àmọ́sáàsì ká ṣe wíńdò rẹ̀ pátápátá àkáàtì náà balẹ̀ ń wò yẹn mo fẹ́ kẹ́ bá ń ju àwọn ọ̀tá mi lójú mo fẹ́ kẹ́ ju àwọn ọ̀tá lójú kódà ó wù mí ká gbọ́ owó tá a fẹ́ fi blast àmọ́sáàsì ń kárí gbàtà pátápátá lálẹ́ yìí ẹ̀yin olóríire pọ̀ láàyè yìí Ọlọ́run ní kẹ́ ẹ fún kì í ṣe mi ẹ yá Ọlọ́run ni Al-Qur'an Olúwa náà ti ní mọ́ sálẹ̀ ní yùkìrìdù lákọ́rọ̀dọ̀ ní àṣànà ta ló fẹ́ yá Ọlọ́run lówó gidi Ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan lẹ́sọ̀ olóore ọlọ́run máa ń ṣe aláwọ̀ lákòótá ilẹ̀ abilẹ̀ Mr. Olúṣọlá Yusuf àbúrò ní sẹ́yìn ọlọ́run bá ń dá mọ́ sí ọ̀tún mi ò tó kún ẹ bí ìbẹ́ta inshallah ọlọ́run sì ṣe rọrùn wọn ará màálù fún mi o tó ti yé mi tí ìṣènáwó tó tóbi débi kí n sọ pé ẹjọ́ wa ra màálù fún mi wàláhì mo mọ̀ pé tí n bá béèrè rẹ̀ tí ó rà fún mi àmọ́ tí ìṣènáwó ńlá tó ti yé Mr. Olúṣọlá Yusuf ẹ̀jẹ̀ ń dáná tí bá ti ṣènáwó tí a bá ti fún mi màálù máa ṣe láìfù ẹ̀ sẹ́bà bẹ̀ pé mi ní síkírìtì èmi ò ní síkírìtì máa ṣe láìfù ẹ̀ náà tó ti yé ilé ọlọ́ ẹ bá bá pẹ́ àáfà yẹn àáfà òdòdó ó ńlá wà ní túlà ó ńlá wà ní bàbá yẹn wọ́n wá ń bá akọ́ ní Ọlọ́run bọ́bá jẹ́ pé bànújẹ́ bá tún ẹni tí bànújẹ́ bá tún fẹ́ dé bá lórí pé wọ́n tún bá wa akọ́ ní Ọlọ́run kó bóde kó sọ náà why no talk try to talk ojú òní tì wá gbogbo àwọn tí ń kún Ọlọ́run lọ́wọ́ lára wa ọ̀pọ̀lọpọ̀ ní pé aláàjì ẹ̀ má da akọ wa
Ọlọ́run bá fi dáadáa rántí yín o Ọlọ́run bá fi dáadáa rántí yín o Ọlọ́run bá fi dáadáa rántí yín o wo kíní tí bẹ lójú kíní yìí ilẹ̀ yìí àjà lọ́wọ́ o tó ti yé níjẹ̀bú inshallah rahman wọn náà gbìyànjú kọ́ lọ mú tiẹ̀ ń bẹ̀ ilẹ̀ náà wọ́n pọ̀ rárá wàláhì àfààyè gbá kéèyàn sanwó lẹ́ẹ̀mẹ́ta tí ò bá ti ní pẹ́ kéèyàn sanwó lẹ́ẹ̀mẹ́ta ẹ jẹ́ kí mi ò jẹ́ àyíṣí 2M ní 2 million péré ni 2 million péré ni mo já yín tán nìyẹn kí mo ṣe mo já yín tán ẹ wò ara lẹ́wọ̀n rèé ó ní wọ́n ń bóyì. Ẹ̀jẹ̀ ká dúpẹ́ bẹ́ẹ̀nìyàn kọ́ lọ́lọ́run wa ká lè níyàn ní èèyàn lè ní ìtọ́jú kárọ̀ àtúrà ló gbà ayé tó pàkàtà láfíà kí má wọ jẹ́sí kí má wọ kùsù ẹ̀rọ ti ní ìjẹ́rìí. Ó lẹ́wọ̀n tí ń bó yẹn. Prógámù wa ètò wa kò ní kújú báyìí lọ lẹ́nu inshallah rahman gbogbo wọn náà tó bá fẹ́ dá sí tọ́lọ́run a máa retí mẹ́sẹ̀jì ẹnì kọ̀ọ̀kan Olódùmarè alágbára kó bá ní sẹ́yìn lẹ́sùn olóore ibi oríire ẹnì kọ̀ọ̀kan ti dé Ọlọ́run níjó débẹ̀ takú sí èmi ò ní yálà ìmoore o ìwọ náà mọ̀ yálà ìmoore o ẹ̀yin náà mọ̀ yálà ìmoore o ní kiri ni wọ́n bí mo ti sọ ẹni ọba lòun mọ nǹkan tó dáa tí ó sà orúkọ mi Haji Abdulwasi Ahmad Al-Ghazali ó kọ bàbá mi ní Ghazali aka kó máa dùn fákàrùlì ulamai ìyẹn àwọn àfà ní gbogbo àpòmù Ìkirè Ìkòyí ní Ìkirè ni wọ́n bí mi sí o bàbá tí wá pẹ́ pẹ̀lú wọn lónílẹ̀ bàbá tí wá pẹ́ pẹ̀lú wọn lónílẹ̀ ní Ìkirè o ní Ìkirè ni wọ́n Olódùmarè kọjá ẹmú ẹ̀dí 20 ọdún tí màálù ti ń sáré kì í sẹgbẹ́ sáàsùn kan bólúbàdàn bá dẹ̀ wo níkànnì ọmọ ẹgbẹ́ bá bá yálà yẹn ti ṣe ojúmọ́ rẹ lájọ jí sí mo kẹ́yìn tẹ́ wà láàárọ̀ ẹ̀yin tẹ́ wà lọ́sàn ẹ̀yin tẹ́ wà rọ̀lẹ́ àwa tá a wà lálẹ́ àtẹ̀yin tẹ́ wà lóru sọ̀bá àná mélòó kọ́ ẹ̀rì. Assalamu alaikum.